Mo kí gbogbo wa kú déédéé wòyí. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Ewùsì Ọmọ́tádéṣe Ẹfúnṣayọ̀ Ọbátúlà ìdílé Onígbàkúlé láti Ṣẹ̀rí Ọlọ́fin Múlé tí gbogbo yín tẹ́ ẹ mọ̀ sí Ọlọ́mọ Plenty ni mo tún wá sí etí ìgbọ́ wa pẹ̀lú ọ̀rọ̀ ìṣítí. Ẹ má jẹ́ kó tún rí bẹ́ẹ̀, òun làkọ́lé eléyìí. A kú gbogbo rògbòdìyàn, a kú kó lè dáa, àdúpẹ́. Mo fẹ́ fún wa ní ìṣítí pàtàkì ni o, pàápàá jùlọ gbogbo àwọn ọmọ Olúẹ̀hún, ẹ gbére o kí ti gbé o, a máa júṣe fún wa o. Ikú yá ṣe, ipa yá kó, ìdìbò yìí kọjá, ó yẹ ká ti kọ́gbọ́n dẹ́ o. Ipa tó ní kálukú kó nínú ìbò tó kọjá yìí, gbogbo ọmọ Àwórì pátápátá, gbogbo ọmọ kóòtù òjíire pátápátá, ó yẹ kí gbogbo wa ká ti kọ́gbọ́n. Nítorí pé à ń pè wèrè ní wèrè ni ó fi tan ewúrẹ́ ó fi ń jẹyán, à ń pè wèrè ní wèrè ni ó fi tan àgùntàn ó fi ń jẹkà. Àwa tá à ń gun ẹṣin lọ kólé àwọn baba ńlá baba wọn, wọn ò gbọ́dọ̀ gorí ayán wálé o nípa ìdìbò ti gómìnà tó ń bọ̀ o. Mo fẹ́ rọ̀ wá, mo fẹ́ bẹ̀ wá, pàápàá jùlọ àwa ọmọ Àwórì. Ẹ rántí wípé tán bá máa ṣe wọn á fi wá jẹ gómìnà igbákejì gómìnà fìdí-hẹ. Àsìkò wa leléyìí o, ọmọ tiwa náà lè ṣe é. Ẹ má jókòó sílé nígbà tí ìdìbò gómìnà bá dé o. Ẹ má jókòó sílé. Ẹ má ní kinní kan apó tó máa pòrò kinní kan òfúra gbọ̀n. Kọ́ lọ ṣe bọ́n ṣe ń ṣe, kò kúkú síbẹ̀ ṣe máa ṣe tí wọ́n máa kàbó yín. Kò síbò tó sọnù o. Ẹ̀yin ọmọ bàbá mi, ọmọ Ọlọ́fin Ògún fún mi níre, ọmọ kóòtù òjíire. Ọ̀rọ̀ ìlú Èkó ni mo fẹ́ sọ, àwa ọmọ Àwórì ló kàn gbọ̀ngbọ̀ngbọ̀n. Ẹ má jẹ́ ká gbàgbé o wípé ìgbà tá a bá fi wékà la máa fi san fún ni. Ìlú àtùbà àtùṣẹ o. Ajé Ògún fún mi níre kò ní ṣí lọ ní ìlú Èkó lórí àwọn ọmọ ọmọ ẹ̀. Lásìkò tiwa yìí, àwa náà á rí tiwa ṣe, bẹ́ẹ̀ ni àsìkò wa ni. Mo fẹ́ bẹ̀ wá ni, mo fẹ́ rọ̀ wá. Gbogbo ọmọ Olúẹ̀hún, ẹ yé o, mo forí adé bẹ̀ wá o. Ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó, gbogbo wa pátápátá ni ká jáde ká la dìbò. Ẹ máa fún mo ti gbàwé ìdìbò, mo jù sílé, mo jù wọn mọ bí ìṣọwọ́ rẹ̀ sí. Ẹ lọ bẹ̀rẹ̀ sí ní wá jáde láti sìn lọ. Àbẹ́ẹ̀rí nǹkan, àbẹ́ẹ̀rí wọn àrà tí àwọn ọmọ Ìgbò tí wọ́n dá. Mo ń sọ fún wa, mo ní tó bá sọ pé kedú kọ́ọ̀dù ó di máa lọ ni o. Ọ̀nbá máa jà kán máa rẹ́ra wọn lọ́rùn, tó bá ti di pé wọ́n fẹ́ gba nǹkan, wọ́n máa ṣùrùdé ni bí eṣú. Tó bá jẹ́ pé gbogbo ọmọ Yorùbá ló dìbò, mo mọ̀ pé ìbò yìí ò ní, àlàfo tó wà nínú ẹ̀ yìí kò ní súnmọ́ra wọn pẹ́kípẹ́kí báyìí o. Kò ní súnmọ́ra wọn pẹ́kípẹ́kí báyìí, ó tiẹ̀ lè má wáyé rárá. Ṣùgbọ́n ẹni tó jìn sí kòtò, ó yẹ kó kọ́ ara yòókù lọ́gbọ́n. Ẹ̀yin ọmọ bàbá mi, ọmọ Ọlọ́fin Ògún fún mi níre, ọmọ Àwórì káàfàtà, lógùn àti lẹ́kọ̀ọ́. Ẹ má sọ pé ìbò tẹ́ fẹ́ dì, ìbò pátì ni o. Ṣọ́rọ̀ mi ṣó ń yé wa? Ẹ jẹ́ ká dìbò fún ọmọ wa Abdulazeez, tí gbogbo wa tá a mọ̀ sí Jàǹdọ̀. Ọmọ tiwa náà lè ṣe o. Tó bá dẹ̀ tún wù yín, kẹ́ ẹ tún ṣorí kunkun, oníyà yín ló máa jẹ èyí tó pọ̀ jù nínú ẹ̀. Ta ni wọ́n máa gbé sórí ẹṣin tí ò ní jù pàkọ́?
ẹ wò bí tá a bára wa dé nílùú Èkó. Àwọn tá a pè pé kó wá jẹun, àwọn ni wọ́n mà dì wá lọ́wọ́ mú yìí. Wọ́n kí ni pé wọ́n tiẹ̀ tún dì wá lọ́wọ́ mú, wọ́n gbé gbogbo oúnjẹ ni. Ẹ jẹ́ ká tún èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì o. Ẹ yé o, gbogbo ọmọ Olúwẹ̀hún. Mo bẹ̀ wá ni, mo fẹ́ lẹ́dàá bàbá ńlá bàbá wa Ọlọ́fin Ògún fún mi níre, mo fi bẹ̀ wá lọ́kùnrin lóbìnrin. Ní sọ̀mọ̀rí ní gbogbo ẹ̀yin ọba, ẹ̀yin aládé, ẹ má fi bòyí, ẹ má fi ṣe pátì again ni o. Ọmọ wa Abdulaziz òun náà lè ṣe o. Jàǹdọ̀ náà lè ṣe o. Jàǹdọ̀ náà lè ṣe o. Ọmọ Yíbò wọ́n tún ti gbé ọmọ wọn jáde, ńgbà tán máa ṣe wọ́n fi orúkọ Yorùbá kan wọ́n fi jù lórí. Olórúkọ òun ń jẹ́ Gbádébọ̀. Ẹjọ́ níbo ni Ṣúkúwéǹdí ti ń Gbádébọ̀ o? Nítòótọ́ orúkọ ẹ̀ lè jẹ́, bàbá ẹ̀ lè jẹ́ ọmọ Yorùbá. Ẹ jẹ́ ká mọ̀ wípé ìyá ẹ̀ ọmọ Yíbò ni o. Tọ́ bá dẹ̀ sọ pé kedu kọ́ọ̀dù ó di máa lọ ni o. Ṣé à pé mo ti ń sọ látijọ́ yìí, ṣùgbọ́n kò yé wa, kò yé yín. Ìbò gómìnà tó ń bọ̀ lọ́nà yìí, ẹ jẹ́ ká dìbò fọ́mọ wa. Ọmọ wa náà lè ṣe é. Abdulaziz náà lè ṣe é. Jàǹdọ̀ náà lè ṣe é. Fúnkẹ́ Akíndélé náà lè ṣe é. Eléyìí tó lóhun Gbádébọ̀ Patrick Chukwudi Chinedu Road Vival. Ṣé ń gbórúkọ orúkọ ìyá ẹ̀ ló ń jẹ́? Ó dàbẹ́ ní pé àwọn àràtúntà yẹn ni. Torí roads orúkọ òyìnbó ni, Vival orúkọ òyìnbó ni. Orúkọ òyìnbó tí ìyá ẹ̀ ń jẹ́ òun ló ń jẹ́, kò mú nǹkan kan nínú bàbá ẹ̀. Wọ́n tún fún ní Patrick, nígbà tó fún Patrick tán wọ́n tún fi Chinedu sí i. Wọ́n wá fi orúkọ Yorùbá tó fẹ́ fi kó yín lómi ọbẹ̀ lọ, wọ́n wá ṣe kí ni, wọ́n wá fi Gbádébọ̀ sí. Ẹjọ́ torí Ọlọ́run, ní ṣorí burúkú nílùú Èkó. Gbogbo ọmọ Àwórì, gbogbo ọmọ Yorùbá, mo bẹ̀ wá ni, mo bẹ̀ gbogbo ọmọ kóòtù òjìire pátápátá, ẹjọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ ká rí Èkó mú o. Ẹ jẹ́ ká rí gómìnà Èkó àti Ògùn mú o. Ẹ má ta síta o, gbogbo ẹ̀yin ọmọ àlè tẹ́ ti lọ gbowó. Gbogbo ẹ̀yin ọmọ àlè tẹ́ ti lọ gbowó. Àwa náà lè ṣe é. Gbogbo wa náà ní alẹ́ tọ́ láti débi gíga o. Ẹ rí i pé bí mo ṣe ń fẹ́ fún, bó ṣe ń ká mi lára ni mo ṣe ń sọ, nítorí pé mo mọ kí ni. Adẹ́tẹ̀ lòun mọ àwọn tòun. Àṣàkáṣà ló kọ́wọ́ wọn. Ìwàkiwà ló kọ́wọ́ wọn. Ṣùgbọ́n nǹkan kan tóun mọ̀ ní pé wọn ò jẹ́ fi kànkàn ń wẹ̀. Ẹ yé o, mo bẹ̀ wá ní o. Ọmọ Yíbò ó ti mú ìsọ̀lọ̀ o. Nínú kíná tí pé èwo ni wọ́n mú fún bẹ̀, ṣe ráyé. Ọmọ Yíbò tún gbọ́dọ̀ gbèkó o. Ẹ jọ̀ọ́ ẹ yé o. Á dáa fún wa o. Ojú òlì tì wá o. Agara òlì dá wa o. Wọn ò ní fi re wa ṣàpínlẹ̀ o. Àwa àkáwà ò ní ní kú sínú mo ṣe wí o. Ní sọmọ ọ̀dọ̀ kú o. Àwọn ya àgbà kí wá jẹun, ká mú wọn ká sọ wọ́n dèèyàn. Àwọn ló mí fọwọ́ lálẹ̀ fún wa ṣèyí o. Ẹ má jẹ́ ó rí bẹ́ẹ̀. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Ewùsì Ọmọ́tádé ṣe ẹ fún ṣayọ̀. Ọmọ Sábìtù Ajílàrọ̀ ẹran òjèwé olóbùtú ìjọ Ọbátúlà láti ṣẹrin Ọlọ́fin mọ́lẹ̀. Èmi lọ́mọ òṣòwò ọ̀pọ̀ borí ọ̀wọ́n pàdé ẹni ajé ń wá kiri, ọmọ pápá kúkú àmúròkè ìjẹ̀bẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ pé ìdẹ́jọ́ gbogbo yín náà ni mo ké sí, ni mo bẹ̀ o. Torí mo mọ ibi tẹ́ ẹ fi sí o. Ẹ yé o. Ẹ yé o, ẹ jọ̀ọ́ o. Ẹ rántí pé ẹ̀jẹ̀ Ògún fún mi níre. Ó jọ wà lára gbogbo wa ni o. Ẹ yé o.
ẹ máa tàbò yìí dànù o, ẹ máa tàbò wí dànù o, ẹ gbé fún Abdulazeez ọmọ Wálé Òwúkẹ́ lè ṣe é. Today is 28th of February 2023. Ire o, ire kàbìtì, ire kàǹkà. Ẹ má jẹ́ kí ó tún rí bẹ́ẹ̀.